Africa Content TV. ọjọ́ dàgbọ̀nrín bá sí lọ́jọ́ òkú rẹ̀ ẹ̀jẹ̀ aráyé ò ní fi kú mọ́ èmi. àgbọ̀n mi agbó tó tó wọ̀n aráyé ò ní wọlé mi dè mí. ọba tó gbogbo fọ́ọ̀lẹ̀ kò ní jẹ́ ká paná òbò táwọn ayé ti mọ̀ yìí. òní fi láburú mẹ́bí mi màwọn tó bí mi lọ́mọ òní ṣe wọ́n ní pẹ̀lẹ́. alábí ọlọ́bìkú kalẹ̀ wọn bá ní. ẹ̀kú wá dúró ti yìndírí bàbá mi ń pè mí back to back ìjọ ló máa wá mọ́ níyà mo fẹ́ kó wá ṣeré ìjọ ló máa wá mọ́ níyà. ìdírí ti sẹ́ ìdírí ó ti sọ onímọ̀ níyà alábíọ́lá àbàyí ìdírí tẹ onímọ̀ níyà. ẹbí rántí ìwé aláwùyé ìdírí oṣù onímọ̀ níyà a ò bá bẹ́ẹ̀. sẹ́lẹ̀sẹ̀ ní ìlú èso lérè wa kò pariwo rárá o ọba lọ́la ní Aloma a sì máa pariwo. èmi ṣẹ̀ṣẹ̀ turu nínú eléré bàjá mẹ́ni méjì nínú ọmọ sídọ̀pín mi tẹ́tí mọ̀ wá ká mi mọ̀ ọba lọ́la ní Aloma tó ń kọrin torí mo kọrin pé kò sí gbajúmọ̀ nínú ẹlẹ́dẹ̀ omi àgọ́. sáré lẹ́gùn ní àmì ẹ̀ṣẹ̀ àmì ó yá sí ìbéèrè. ọba kò sí gbajúmọ̀ nínú ẹlẹ́dẹ̀ omi àgọ́. ẹ̀rẹ́ ní a bá finú wọn ló máa ń fẹsẹ̀ nìyàn. ẹ̀rẹ́ ní a bá finú wọn ló máa ń fẹsẹ̀ nìyàn. kẹ́ni tafẹ́ máa mẹ́jọ rò kò ní ká má dà láàrin ayọ̀ orí ló ń gbé ní ènìyàn sọ̀rọ̀ ó bá wò jẹ́ lómi sọ̀rẹ́ rẹ̀ bóyá èèyàn ní tó ṣe gbára lé tó lẹ́ni bí ẹni lọ́ọ̀tà mi òun ló fi bàjẹ́ lé ní láre. tó máa tọ̀ yóò tí ì pariwo ariwo kò sí tó bá wà ẹgbàá.